Yorùbá ló wá ń padà ta Yorùbá. Mo ti wí ní àwọn fídíò mi tó kọjá wípé Yorùbá náà ló máa ta Yorùbá. Ẹ wá wo bí Yorùbá ṣe ta Yorùbá. Wọ́n ti tà wá, ẹ wá wo fídíò tí mo fẹ́ fi hàn yín yìí. Wọ́n mà ti tà wá o. Ta ni wọ́n tà wá fún? Táwa ni wọ́n tà wá fún o. Wọ́n tà wá fáwọn adẹran. Nínú fídíò yìí, ẹ wá wo wìrìwìrì. Ẹ wá gbọ́ wìrìwìrì. Ẹ wo fídíò tí mo fi hàn yín. Ẹ bá mi share fídíò yìí kí torí lé tẹlẹ́mú kó lè jàǹfààní ẹ̀. Ẹ wò mí dáadáa o, mo ṣe ní kọ́ cover. Ibi tí mo bá dé lónìí mi ò ní fi ojú pamọ́. Something must kill a man. Something must kill a man. Something must kill a man. I mean, I don't know. N tó máa pa ẹ̀dá ni èmi ò mọ̀. Bẹ́ẹ̀ni. Kọ̀ọ̀kan ṣàgbọ́dọ̀ pa yẹn. Nǹkan ikú kan ló máa pa yẹn. I don't know. Sóye yín. Tí wọ́n mú ọmọ, ẹ mú ọmọ, ẹ tì mọ́lé. Ọmọ Yorùbá. Fún odidi ọjọ́ mẹ́ta. Kí wá láǹfààní pé ẹ tì mọ́lé. Ẹ tún wá rí investigation ẹ̀jẹ̀ wá fi lé ọlọ́pàá lọ́wọ́. Ọlọ́pàá tún wá tì mọ́lé. Ọlọ́pàá tún tì mọ́lé lórí ẹjọ́ tí wọ́n ti san owó lé lórí láti last year. Bàbá tí wọ́n ti san owó lé láti last year. Ẹyọ fresher ni kò ṣe láṣẹ. Fresher ni. Fresher ni wọ́n sọ̀rọ̀ lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀nà sọ̀rọ̀ lé lórí. So mo wá ń sọ nísìnyìí ìran mi nìyí òun ni kò ní jẹ́ kí n ní kẹ́ni tí ń ṣẹlẹ̀. Tí ẹ̀yin bá ṣe tán láti ta àwa fún Fúlàní a máa rí i. Àṣẹ a máa rí i. Ìyà tí a jẹ yìí enough is enough. Tẹ́ bá ní torí bóyá Fúlàní ló ń san owó yín lẹ wá ṣe tán láti dìde láti kọ̀yìn sí àwọn ará ilé yín láti kọ̀yìn sí àwọn mọ̀lẹ́bí yín ọmọ ìlú sẹ́yìn lẹ́ni tẹ́jọ́ ti mọ́lé o tẹ́ẹ̀dẹ̀dẹ́jọ́ ọmọ Yorùbá nítorí Fúlàní wo ló lè dán wò kó ti ọmọ tiẹ̀ mọ́lé fún ẹ̀yin kó sí lábẹ́ ọ̀run bàbá àwa jà àwa sọ fún yín pé kírú ẹ̀ máa ṣẹlẹ̀ mọ́ ni movement. Ìṣẹ̀lẹ̀ kan mà ló ṣẹlẹ̀ o nílùú Ìṣẹ́yìn ló mà ti ṣẹlẹ̀. Ṣé ẹ rántí pé mo sọ nínú fídíò wípé wọ́n ti tà wá? Kí ló dé tí Yorùbá fi ń ta Yorùbá síta fáwọn adẹran? Èmi ló ṣe tí Yorùbá fi ń ta Yorùbá síta fáwọn adẹran. Ìṣẹ̀lẹ̀ kan mà ló ṣẹlẹ̀ o nílùú Ìṣẹ́yìn tí àwọn adẹran yìí tí wọ́n wọnú oko arákùnrin kan. Wọ́n wọnú oko arákùnrin yìí wọ́n bẹ̀rẹ̀ sí í fi oko ẹ̀ jẹ. Wọ́n sì ti máa ń ṣe é tipẹ́. Ṣùgbọ́n àná lọ́wọ́ pálábá àwọn wá ṣẹ́gi. Wọ́n wá ṣe kòńgẹ́ arákùnrin tó ní oko yìí. Arákùnrin tó ní oko yìí ó fi méní kò ṣe méní kò ṣe méjì ó lọ bá àwọn adẹran yìí wípé kán fi oko òun sílẹ̀ pẹ̀lú àwọn ẹran tí wọ́n ń dà tí wọ́n fi ń jẹko. Ọ̀rọ̀ yìí ló wá di gbọ́n mi sí omi òtó láàrin àwọn adẹran yìí. Ṣùgbọ́n ká tó wí ká tó fọ̀ arákùnrin yìí ò gbà fún wọn lẹ́yọ. Àwọn adẹran yìí wọ́n wá kó ẹran wọn àwọn Fúlàní wọ́n kó ẹran wọn wọ́n wá lọ. Bí ìṣẹ́jú bíi méjì bí ìṣẹ́jú àáyá bí àwọn àmọ̀tẹ́kùn máa ṣe kóra wọn dére o. Àwọn àmọ̀tẹ́kùn ṣé ẹ mọ̀ pé àwọn àmọ̀tẹ́kùn àwa Yorùbá la dá àmọ̀tẹ́kùn sílẹ̀. Ihun tó ṣẹlẹ̀ ní àná ní Ìṣẹ́yìn kò lè ṣẹlẹ̀ ní Òkè Ọya bẹ́ẹ̀ láíláí fún àbàdà. Ni mo ṣe sọ wípé àwọn àmọ̀tẹ́kùn tí ń gbàbọ̀dè fọ́mọ Yorùbá àdèlè lájú sílẹ̀ kí tàlùbọ́ kò wọ̀. Ọmọ Yorùbá nation ní gbogbo wa a dẹ̀ máa dìde láti jà fúnra wa ni. Ẹni iṣẹ́ àwò arákùnrin tó ní oko yìí tí àwọn darandaran tí wọ́n fi oko ẹ̀ jẹ yìí àwọn àmọ̀tẹ́kùn wọ́n detain ẹ̀
sí àgọ́ wọn. Wọ́n ní àwọn ń retí àwọn tí wọ́n da ẹran àwọn Fúlàní yìí pé kí wọ́n wá. Wọ́n fẹ́ àwọn Àmọ̀tẹ́kùn ṣakọ, ṣùgbọ́n àwọn Àmọ̀tẹ́kùn wọ́n wá mú ọmọ tiwa, wọ́n wá tì mọ́lé, wọ́n fi sí kọ́sítọ́dì wọn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n mú ẹjọ́ ọmọlọ́sọ́dọ̀ wọn ọlọ́pàá. Ohun tí a ti ẹ̀ ń gbọ́ ni wípé àwọn Àmọ̀tẹ́kùn yìí ló wá gbé arákùnrin yìí ogun lọ sí police station lọ́dọ̀ àwọn ọlọ́pàá lọ́ lọ́ọ́ fẹ́ arákùnrin tí wọ́n fi oko ẹ̀ jẹ, wọ́n lọ́ọ́ fà lé ọlọ́pàá lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ló wá di gbọ́mi sí omi òtó láàrin àwọn Yorùbá nation àti àwọn Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn ọlọ́pàá nílùú Ìṣẹ́yìn lánàá. Ọ̀rọ̀ yìí kì í ṣe kékeré. Kí ló dé tí àwọn Àmọ̀tẹ́kùn fi ń ṣe àwọn ọmọ Yorùbá báṣubàṣu? Kí ló dé tí Yorùbá fi ń gbàbọ̀dè fún Yorùbá a sì ní gbà? Nítorí pé ní òkè ọya lọ́dọ̀ àwọn darandaran lọ́hùn irú ò lè ṣẹlẹ̀. Kán ti àwọn darandaran kán tì wọ́n mọ́lé lókè ọya kán wá ní kí Yorùbá máa lọ, kò possible. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé àwọn darandaran yẹn wọ́n máa ń support ara wọn ni. Kí ló dé táwa Yorùbá náà ò fi ṣe bẹ́ẹ̀ fúnra wa? Tẹ̀sí mọ̀ pé gbogbo atrocity táwọn àwọn darandaran yìí tí wọ́n kọ̀ bí ti ń lẹ̀ Yorùbá tẹ̀yìn Àmọ̀tẹ́kùn náà mọ̀, ṣùgbọ́n torí pé ojú ìṣáájú ẹ̀yin Yorùbá tún ń ṣojú ìṣáájú fáwọn ọmọ yín. Kí ló dé? Nítorí ọwọ́ agbára òkè ẹ wá lọ fa ọmọ yín lé ọlọ́pàá lọ́wọ́, ẹ lọ fọwọ́ ara yín ẹ lọ fi fà á lé ọlọ́pàá lọ́wọ́. Ṣó dáa bẹ́ẹ̀? Ṣó dáa bẹ́ẹ̀ kí Yorùbá tún máa jẹra wọn lẹ́sẹ̀? Ọ̀rọ̀ yìí sì wà ní police station báyìí tí wọ́n sì ń fa ọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́. Kí Ọlọ́run ọba má jẹ́ kí ọ̀rọ̀ yìí já sí wàhálà nílùú Ìṣẹ́yìn. Kó má di ogun wípé àwọn Yorùbá nation, àwọn Yorùbá nílùú Ìṣẹ́yìn wọ́n dojú ìjà kọ àwọn Àmọ̀tẹ́kùn, bẹ́ẹ̀ ni yóò dojú ìjà kọ àwọn ọlọ́pàá. Àdúrà táwọn gbà ní pé kí wàhálà yìí má di yanpọ̀yanrin. Ṣó dáa kí àwọn ọmọ Yorùbá wá kọjú ìjà sí àwọn Àmọ̀tẹ́kùn? Mo ṣe wá ń pe gbogbo àwọn Àmọ̀tẹ́kùn tó wà ní Ìṣẹ́yìn wípé àárọ̀ yìí kẹ́ ẹ tọwọ́ ọwọ́ ọmọ yín baṣọ. Kéde yìí wá jẹ́ òpin gbogbo atrocity tẹ máa ń fà nílùú Ìṣẹ́yìn, tẹ máa ń fi ọwọ́ ọlágbá ọmọ Yorùbá létí, kó jẹ́ òpin àti ìgbẹ̀yìn. Kírú ẹ̀ má ṣe wáyé mọ́, nítorí pé ẹ má ta ọmọ Yorùbá síta fáwọn darandaran. Màá dánu dúró ń bẹ̀ yẹn ná àwògedengbe. Òṣèlú Nàìjíríà, ẹ̀yin òṣèlú Nàìjíríà, níbo lẹ̀ ń bá ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà lọ? Ìjà ti pẹ́ ta o, yánpọnyánni ti pẹ́ ta láàrin àwọn pátì òṣèlú Nàìjíríà. Ṣáwọn tó fẹ́ ṣèjọba tí wọ́n fẹ́ ṣèjọba lé wa lórí Nàìjíríà rèé. A dẹ̀ ń pariwo fún yín wípé kí Yorùbá nation kó dá dúró, Yorùbá republic kó dá dúró. Ẹ wò bó ṣe ń ṣe tán ṣe yábayàbá tán ṣe yápayàpá. Ṣé ẹ ti gbọ́ pé PDP ti pín sí méjì? PDP ti pín sí méjì, bẹ́ẹ̀ náà ni APC ti pín sí méjì. Wọ́n wá ń ṣera wọn báṣabàṣá nítorí owó, nítorí ipò. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń jẹra wọn lẹ́sẹ̀ nítorí ipò. Ṣáwọn tó fẹ́ ṣèjọba tán fẹ́ ṣèjọba lé wa lórí rèé? Ṣáwọn olórí rèé? Àbí kí ni ká pè wọ́n? Ọ̀tọ̀ ní PDP Bọ̀dé George, ọ̀tọ̀ ní PDP àwọn Àtíkù, bẹ́ẹ̀ náà ni àwọn APC ní tiwọn tí wọ́n ti pínra wọn sí yẹ́lẹyẹ̀lẹ. Táwọn èèyàn bá sọ pé ìbò tó ń bọ̀ lọ́nà yóò máa forí sánpọ́n, àwọn àpẹẹrẹ lẹ ti ń rí. Ọ̀nà tí ìbò 2023 máa ṣe forí sánpọ́n, ọ̀nà àpẹẹrẹ lẹ ti ń rí. Tá wá lò lórí? Tá gan là ń pè lólórí ní Nàìjíríà?
ìjọba Muhammadu Buhari òun ni ìjọba tó burú jù látijọ́ tí Nàìjíríà ti gba independent ní 1960. ẹni tó bá fẹ́ prove me wrong kó prove me wrong nínú fídíò yìí. mo tún repeat ẹ̀, ìjọba tó wà lórí àpèrè APC yìí òun ni ìjọba tó worst jù Nàìjíríà. tó bá fẹ́ debunk ẹ̀ jáde kó o debunk ọ̀rọ̀ tí mo sọ yìí. àfi alábọ̀dì ẹ̀dá ló máa debunk ọ̀rọ̀ tí mo sọ yìí. ẹgbọ́n tí arákùnrin sọ nínú fídíò yìí látàrí meeting táwọn PDP tí Bọ̀dé George pè nílé ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí. kẹ́ẹ̀gbọ́n wàhálà àjọpọ̀nyọ́rin tó ṣẹlẹ̀ ń bẹ̀. ẹ wo fídíò yìí kí n tó máa tẹ̀síwájú kẹ́ẹ̀gbọ́n winiwin lẹ́nu arákùnrin. You can see what is happening today. Chief Bọ̀dé George invite the whole PDP in each local government to his office at Lugard, and to our own belief, we believe that he is trying to settle the issue on ground between our candidate, our president, incoming president Alhaji Atiku Abubakar, with other G5 governors. And when we reach there, when those 5 governors come in, they are now talking about our election. They now said they are going to support only Senate and Rep and Assembly, that they don't have governor and president. And we are now saying no, we are not going to accept that issue, that point. We now say we have Atiku. ṣé ẹ rí erójú ayé àbẹ́ rí? ṣé ẹ ráwọn tó fẹ́ ṣèjọba lé yín lórí? kí ni àpẹẹrẹ pé ìjọba tó fẹ́ ṣe lé yín lórí ó máa so èso re? àwọn tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ wọn ò dáa, báwo lòpin wọn ṣe fẹ́ dáa? BAPC ṣe ń jà bẹ́ẹ̀ láwọn PDP ń jà, gbogbo ẹ̀ wá dojú ó wá di yánpọnyánrin. ẹ la etí yín èèyàn ọmọ Yorùbá, ẹ tẹ́ etí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ tẹ́ mi sọ fún yín wípé Yorùbá nation ní solution. tá a bá fẹ́ ní ìlọsíwájú nílẹ̀ Yorùbá, tí ogun ẹlẹ́yàmẹ̀yà, ogun ẹ̀sìn tí ò ní máa fa wàhálà nílẹ̀ Yorùbá mọ́, nítorí pé àwọn mufti kan nílẹ̀ Yorùbá sọ wípé Muslim nation làwọn fẹ́, Islamic nation làwọn fẹ́. ṣé ilẹ̀ Yorùbá tó jẹ́ bí Iraq ni àbó jẹ́ bí Iran àbó jẹ́ bí Dubai? ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó lè fa wàhálà lẹ̀ Yorùbá ni. mo rọ gbogbo èèyàn ọmọ Yorùbá wípé ẹ jẹ́ á ṣe sùúrù pẹ̀lú àwọn mufti yìí, nítorí pé in tí ò yé wọn lénìí ó ń bọ̀ wá yé wọn lọ́la. ṣùgbọ́n àwọn mọ̀ sọ fún wọn wípé Yorùbá nation ní solution ọ̀rọ̀ Yorùbá, kò sí Àbújá kan lẹ́rùn ọ̀pẹ. Yorùbá nation shall surely stand one day. ó dàbọ̀, ó dìgbà kan náà.